Pastor P ti wá lọ ra yogurt bẹ́ẹ̀ ni ice cream ni Pastor P rà. Wọ́n dá ice cream láti orí mi tó fi dé ìsàlẹ̀ ni. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Bẹ́ẹ̀ ni Pastor P ń fi ahọ́n kó gbogbo ara mi. Mi ò rí irú eléyìí rí. Àṣé Pastor P ń fi pamọ́ ni lóòótọ́. Bí ẹ sì bí bó ṣe ń là mí lẹ́nu ni wọ́n bọ́ sí gbogbo ọrùn mi ni wọ́n bẹ̀rẹ̀ sí ń là. Wọ́n bọ́ síbi ọyàn mi. Mo sọ fún yín pé ara gbalẹ̀ lọ́yàn mi. Ó gbalẹ̀ tán ni. Tọ́ ẹ pé nǹkan gbalẹ̀, ó gbalẹ̀ tán ni. Ó ráǹdì gbogbo àyà mi kì í ṣe ọyàn tó máa ń já wá sílẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí mú ọyàn, inú tẹ̀ náà mú. Èmi náà feel ẹ̀. Wọ́n bọ́ síbi abẹ́ mi. Yogurt yẹn ni wọ́n lá látorí mi tó fi lá débi abẹ́ mi. Pastor B fẹ́ lè jẹ ìdọ̀ abẹ́ mi torí mo jẹ́ ẹni tó ní ìdọ̀. Àmọ́ ìdọ̀ mi kì í ṣe ìdọ̀ tó máa ń tóbi bẹ́ẹ̀ náà. But ó jẹ́ ìdọ̀ tó pé ó tẹ̀. Ó yẹ pé wọ́n tẹ̀ kọ́kọ́rọ́. Pastor B wá fold ahọ́n wọn. Aunty Ṣeun, wọ́n fold ahọ́n wọn báyìí. Wọ́n wá ti ahọ́n mi, wọ́n wá ti ìdọ̀ wọn bọnú ahọ́n mi yẹn. Inú ahọ́n wọn yẹn, wọ́n ti ìdọ̀ mi bọnú ahọ́n mi. Inú ahọ́n wọn, wọ́n bẹ̀rẹ̀ sí ń là. Ni mo ń pariwo. Pastor P, wọ́n ti kill me. Pastor P ṣe fẹ́ pa mí ni. Pastor P ṣe fẹ́ pa mí ni. Àṣé mi tí rí nǹkan kan. Pastor P bá ní pé kí n dìde. Èmi náà bá dìde. Wọ́n bá lie down. Wọ́n bá ní kí n gbé ojú òbò mi yẹn, kí n gbé sí wọn lójú, kí n gbé sí àwọn lójú. Kó wà níbi ojú àwọn báyìí, kó máa so mi sí àwọn lójú báyìí. Pastor P bẹ̀rẹ̀ sí gbẹ́nu sí. Mo bá ní, Pastor P, ó ní ẹ. Bá ní Pastor P, ìtọ̀ ń gbọ̀n mi, ó ní kí n tọ̀. Ó ní kí n máa, èmi náà bá ń yó tọ̀ọ̀tọ̀. Wẹ́rẹ́ Pastor P máa ń fà mí. Wọ́n ń fa dágbárí mi báyìí. Èmi náà ń pariwo. Aunty Ṣeun. Bàtà wá ṣe tán. Wọ́n ti tí mo wá dìde. Mo ní Pastor P ẹ̀wọ̀ dúró, mo fẹ́ tọ̀. Tí mo máa lọ first lọ tọ̀ ní bedroom. Tí mo wá padà wá. Wọ́n ní tí bá tọ̀ kí n má fọ́ o. Kí n má fọ́ o. Mo rò pé ajá ni bọ̀bọ́ yìí lóòótọ́. Ó dẹ̀ ni wọ́n ṣe deliverance fún òun. Pastor P bá padà wá bá wọn. Wọ́n ní kí n má fọ́. Please don't wash it. Wọ́n ṣàṣàrẹ́ wá mi. Please don't wash it. Mo sọ bá wọn nìyẹn. Mo ní ìtọ̀, wọ́n ní má fọ́. Mo bá ní ká ṣe 69. Mo bá ní èmi ò lè máa mú nǹkan ọmọkùnrin wọn o. Mo bá ní kò sí wàhálà ńbẹ̀. Ṣé mi dàgbà kí n jẹ́ káwọn lá mi. So àwọn ni wọ́n kọ́ sùn sílẹ̀ lẹ̀. Èmi sùn lé wọn lórí. So èmi mo gbé ìdí mi síbi ẹnu wọn. Àwọn gbé nǹkan ọmọkùnrin wọn. Mo wá gbé síbi ẹ̀gbẹ́ báyìí. Mi jẹ́ kó wọ ẹnu mi. Mo ṣáà ń bá wọn fi fùrọ̀dí wọn. Mo mọ̀ méjì mo fi ń rìn wọn ní fùrọ̀dí báyìí. Mo fi ń rìn wọn ní fùrọ̀dí. Wọ́n ní okay like that. Be like that. Mo ṣáà fi rìn wọn. Àwọn bẹ̀rẹ̀ sí ń la ìdọ̀ mi yìí. Aunty Ṣeun, mo dà tó ẹ̀mẹrin. Láìsí pé wọ́n ti nǹkan bọ̀ mí lára. Nígbà tá a wá ṣe yẹn tán. Wọ́n bá ní pé kí n jẹ́ kémi wá sùn sílẹ̀ káwọn bọ́ sómi lókè. Mo ní okay, bá sùn sílẹ̀. Wọ́n á bọ́ sí mi lókè. Wọ́n á sọ rí báyìí. Wọ́n wá mú láti ibi ìsàlẹ̀ kí wọ́n wá lá báyìí. Wọ́n lá débi òdì. Wọ́n á tún padà. Wọ́n lá báyìí débi òdì. Bẹ́ẹ̀ ni wọ́n fi ice cream sí o. Wọ́n fi ice cream sí wọ́n fi ń lá o. Aunty Ṣeun, ìyẹn náà tutù mọ́ mi yìn. Ìgbà tí mo rí pé bọ̀bọ́ yìí, wọ́n bá fún mi ní stroke. Torí ó ti dùn jù. Gbogbo ẹsẹ̀ mi ti mì gbìgbìgbì. Bá ní kí wọ́n stop. Wọ́n bá stop. Bá ní pé enjoy your kìnì kan. Wọ́n sá pè lóyìnbó. Mo ní wọ́n ṣe. Wọ́n ní Pastor P, ṣé bó ṣe pé kì í ná abẹ́ ni. Ó ní ó ti pẹ́ táwọn sí lábẹ́. Pàtó ti ṣe deliverance sọ pé nǹkan tó fi abẹ́ kan táwọn lá ló disturb ògo àwọn. Mo ní abẹ́ ò lè disturb ògo yín. Àwọn ọmọ kéékèèké tí wọ́n bá sùn yín. Táwọn ìwà disturb ògo yín. Báyìí sọ̀rọ̀ lọ́wọ́. Ọmọ yẹn ti pè. Wọ́n ní ó lóun ṣetán. Àwọn ti tán ní church. So wọ́n wá ní kí ó wá pè wá àwájú hotel yẹn fún un. Ó ṣàwà ní sàlẹ̀. Wọ́n wá pè wá pé iṣẹ́ anídàálẹ̀ sàlẹ̀ jọ wọ́n wá bọ̀. Àwa nìyẹn. Ọmọ yẹn wá wọlé. Aunty Ṣeun. Ọmọ yóò ju ọmọ bí 17 àbí 18 lọ. Nítorí ọmọ yẹn fi ṣe abẹ́. Tó ọmọ yẹn fi ṣe ìdí. Èmi gan tí mo jóbìnrin. Mo mọ̀ pé Ọlọ́run bless ọmọ yìí pẹ̀lú ìdí. Bẹ́ẹ̀ ni pẹ̀lú ọyàn. Ọyàn náà pọ̀ díẹ̀ pọ̀. Ọmọ yìí ṣe dé nìyẹn. Bá ní kó lọ wẹ̀. Bá lọ wẹ̀. Nígbà tó wẹ̀. Ọmọ yìí bọ́ sí orí bẹ́ẹ̀dì. Bó ṣe ń wẹ̀ lọ́wọ́ ní bedroom yẹn. Tó bá ní pé òun rẹ̀ jẹ. Bí ṣe máa rẹ̀ jẹ. Mi ò ẹ máa jẹ́ bẹ́ẹ̀ ni o. Ẹ̀yin méjèèjì ẹ máa jẹ́ bẹ́ẹ̀ ni. Mo bá sọ fún Pastor P pé mo fẹ́ rí ìbálòpọ̀ real life pé kíní kan. Wọ́n bá ní ọmọ yẹn sọ pé òun rẹ̀ jẹ. Ó ní kí wọ́n jẹ́ bẹ́ẹ̀ ni. Ó ní rárá pé kí n jẹ́ kó máa lọ pé àwọn máa pẹ́ lómi.
ẹni wọn tó pọ̀ ni ó ní kí n má wọrí pé àwọn máa pẹ̀lú mi ọmọ yẹn bá ní pé kó máa lọ mo ní pé ilẹ̀ ti ṣú a ní kó máa lọ pé ọjọ́ ò ti lọ kó sọ fún dádì ẹ̀ pé ọ̀rẹ́ tó fẹ́ ṣe nǹkan ọ̀rẹ́ yẹn ò sí bẹ́ẹ̀ mọ́ ọmọ yẹn bá lọ àǹtí ṣeun Pastor P bá pe obìnrin mi wá lady yìí gbà tó lady yìí máa dé wọ́n fi picture ẹ̀ hàn mí ó fine gbogbo tó dé ọmọ obìnrin tó wà òkè ni ìdí tí mo rí ọmọ yẹn mo délé ẹ̀rọ pé lè ò sí less by wọ́n ní àwọn ní kò ṣe less òbí nìkan eléyìí tí mo wò yìí ọyàn tó wà láyé òdù bí àgbàlùmọ̀ ló kókòkò àwọn onídìí ó ṣe dé nìyẹn wá ní pé girlfriend àwọn ni pé àwọn ti jọ wà tipẹ́tipẹ́ pé iye mọ́mí ẹ̀ ló ń ta provision ní sáà débi táwọn ti máa lọ ra nǹkan wọ́n ní abájọ tẹ máa ń kó nǹkan dé mí nílà gbogbo ẹ̀ kì í sanwó wọ́n ní ara kìíní kan wọ́n máa explain fún pé nǹkan báyìí la fẹ́ ṣe ó bá ní wọ́n sábà sọ̀rọ̀ pé kó má wọrí pé ó safe pé kò sí problem ní ẹ̀wọ̀ ẹ̀ má bínú ibi máa ṣe fídíò pé but post ẹ̀ mo kàn like ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n máa bọ́ sórí bẹ́ẹ̀dì pàtó bọ́ sórí bẹ́ẹ̀dì àwọn méjì gẹ́yìn lọ wẹ̀ bọ́ sórí bẹ́ẹ̀dì pàtó bọ́ sórí bẹ́ẹ̀dì mo wá jókòó síbi iṣẹ́ àgbẹ̀ òtẹ́ yẹn mo sàkẹsẹ̀ mi mo wá wọn báyìí bọ́ sórí ara wọn mo ní kán gbogbo tó ṣe fún mi kán ṣe fún pé mo fẹ́ máa rí mi dẹ́ record pé mo fẹ́ máa rí bó ṣe ń ṣe yẹn mo kàn fẹ́ kan tó máa tí máa rí nǹkan bẹ́ẹ̀ yẹn mo máa sọ àǹtí ṣeun mo máa jẹ́ kó yẹ yín live tí mo ti live kó tó di pé mọ́mí mi ní pé kí n wá látẹ̀kù kí n wá sí church kó lè pray fún mi kí n lè rọ́pò máa sọ live tí mo ti live rí máa sọ gbé ẹ̀ fún yín wọ́n ṣe bọ́mọ yìí nìyẹn wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ń kíìsì ọmọ yìí wọ́n kíìsì ẹ̀ bó ṣe ń kíìsì ara mi ń dìde feeling yẹn ni mò ń rí tínú mi dẹ̀ ń dùn wọ́n kíìsì ọmọ yẹn báyìí bó ṣe kíìsì ẹ̀ tán wọ́n bọ́ sábẹ́ ẹ̀ ọmọ yẹn wà surprise pé wọ́n fẹ́ fún un ní ẹ̀ wọ́n ní pé yẹn wọ́n fún ọmọ yẹn bó ṣe ń lá ọmọ yẹn òun wò wọ́n bó ṣe ń lá òun wò everything ọyàn ọmọ yẹn bó ṣe ń kíìsì ọyàn ọmọ yẹn bó ṣe ń ṣe gbogbo ẹ̀ bó ṣe ń bọ́ ọmọ yẹn lájọṣepọ̀ wọ́n á like bó ṣe bá ọmọ yẹn lájọṣepọ̀ meanwhile Pastor P máa ń lo nǹkan yes nǹkan sọ fún wọn pé kí bá kán lọ wá àgbo tó náà olóúnjọ yẹn kán lọ wá lò àgbo ní fọkàn ní Pastor P máa ń lo oògùn àwọn àbókí yẹn ní èrò tèmi Pastor P tún máa ń lo fleet gbogbo iṣẹ́ burúkú láyé yìí ọwọ́ Pastor P ló wà èmi náà fún alára mi lè léyìí gbogbo ìwà burúkú nípa ìbálòpọ̀ ọwọ́ mi náà ló kún sí tí ìyá mi gbé kí n wá ṣọ́ọ̀ṣì wọ́n lè ṣe dìde fáǹsì fún mi kí lè bọ́kò nu ogun yẹn kí lè bá a má rí èmi tó jẹ́ pé ọkùnrin 10 kò tó mi bá sùn níjọ́ kan ṣoṣo àǹtí ṣeun mo ti live life tó gbóná àti life tó tutù tí n bá sọ half náà life tí mo ti live mo ṣe 2 sàn mo ṣe 3 sàn rí àwọn obìnrin 3 àti bọ́kùnrin kan lè wọ̀ rí àwọn obìnrin 5 pẹ̀lú ọkùnrin 2 àti ṣe rí àti bojú ṣe rí mo bá wọn top person mo ti bá wọn ní àjọṣepọ̀ rí so àjọṣepọ̀ kò dàbí nǹkan tó ṣe kíní lára mi but most of àwọn olówó yìí wọn kì í sábà ní wọn lágbára ìbálòpọ̀ àwọn tálíkà tó lágbára ìbálòpọ̀ ni wọn lówó lọ́wọ́ ṣe dẹ̀ mọ̀ wípé ọ̀rọ̀ owó là ń sọ ìyá àǹtí ṣeun so most àwọn tó máa ń lọ bá lájọṣepọ̀ kódà káà 3 lọ bẹ̀ gan bó ti máa sọ pé àwọn bàbá àgbàlagbà tó wọn sọ pé 2 sọm yẹn wọn kàn máa fi ń ṣe kórí àwọn wú ni I am telling you mo ti lọ bá àgbàlagbà obìnrin ní àjọṣepọ̀ rí àǹtí ṣeun bẹ́ẹ̀ ni obìnrin ni wọ́n máa sọ pé àwọn fóbìnrin tó bá fáyàn tó ní àǹtí ṣeun Ọlọ́run dẹ̀ jogún ọyàn fún un ọyàn ń ràgbàdé lẹ́yìn àgbàlagbà obìnrin yẹn máa sọ story ẹ̀ fún yín àti bí mo ṣe dọ́dọ̀ ẹ̀ àmẹ́jẹ́ máa sọ léè tí mò ń sọ ọ̀rọ̀ fún yín torí pé ẹ̀kọ́ kọ́ báyìí la máa ń yọ sọ̀lẹ́kùn tó bá jẹ́ wù yẹn má comment ẹ má like ẹ dẹ̀ má share ẹ má subscribe a máa fọlọ́pàá máa kóra wa ni. ó bá ní bóun ṣe dé tí lady yẹn tó ṣe ń bá àwọn alájọṣepọ̀ lọ tí bí ẹni ẹ̀bùn bóyá ṣe ń ṣe kàkàkà òun wò pé ṣe nǹkan àwọn ò tí ì bára wọn sùn ó kàn lá òun ni òun dẹ̀ wà òkè bó ṣe máa bára wọn sùn yẹn òun láìkẹ́ gan ṣáà wò wọn ṣe ogbẹ ní kéèyàn náà fún un nírú gídò nígbà tó kéèyàn wọn ṣe gbórí tó ń gẹ̀yìn ara wọn dìde ara wọn ṣe bákan wọn ṣàbàrà wọn lájọṣepọ̀ ibi pé Pastor P wọn ọ̀dà ọmọbìnrin sọ pé ó ti rẹ̀ wọn lóde ẹ̀dẹ̀ ó ti rẹ̀ mí mo ní ó sì rí how many minutes tó ń ṣe látàárọ̀ Pastor P dà
wọn ò dà alákọ̀ọ́kọ́ wọn ò dà